Ọlọ́run tó bá pé ò fẹ́ kí n wà láyé mọ́ Olúwa ò dẹ̀ mẹ́mí mi lọ àti pé owó mọ́tò nìkan ló máa ń yọ mi ò ń gbowó gidi torí mi ò kàn lè jókòó lé kí n má ro jẹjẹ mi ò mọ̀ pé láì fi mí lè ó lè wà tẹ́lẹ̀bù yìí ó mi ò mọ̀ tẹ́lẹ̀. Eléyìí máa ga o àṣé ẹni ìjà òde bá ní ìpera ẹ̀ lọ́kùnrin. Busola ọ̀kẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí ẹlẹ́yẹlé ó mọ̀ ti fi gbé ta wípé ebi ń pa òun lójú òun ó jáde ta kóun ó sunkún. Ẹni tó ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú rẹ̀ wá ń bi léèrè wípé bó ló ṣe jẹ́ ó ní ọ̀pọ̀lọpọ̀ òde tóun ń lọ káwọn mọ̀ ṣaláì rí nǹkan jẹ ni ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kì í ṣe pé mọ yọ owó fóun táwọn bá ti yọ owó mọ́tò táwọn yọ owó oúnjẹ ó ti tàn ó ní tó dé bóun yìí òun ò rí ti kóun lè bá òun bẹ̀. Eléyìí ga púpọ̀. Ìmọ́lẹ̀ TV ni ẹ máa ṣáà kẹ́ máa like máa follow Ìmọ́lẹ̀ TV fún ìròyìn yàjóyàjó mìíràn bẹ́ẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ Ìmọ́lẹ̀ yìí kò ní dókùnkùn ẹja gbọ́n tó sọ. mi ò mọ̀ pé láì fi mí lè ó lè wà tẹ́lẹ̀bù yìí ó mi ò mọ̀ tẹ́lẹ̀. Gbèsè ni mo fi ń lólé ayé mi, gbèsè ni mo fi ń live, gbèsè ni mo fi ń run life mi. I owe a lot of people. I don't know what can happen to me tomorrow. Mi ò fẹ́ ní gbèsè lọ́rùn títí máa fi jáde láyé. I want to be free. Ọ̀run wà mí. Mo ti lọ sí ibi kan rí tọ́lọ́ fẹ́ help mi. Ó jẹ́ pé ṣe ló bẹ̀rẹ̀ sí ń filọ̀kulọ̀ lọ mí níbẹ̀. Tí mo kúrò bẹ́ẹ̀ mo dẹ̀ fún mi lówó mọ́tò. I communicate with our fans because I was depressed. I just wanted to hear somebody say I love you. My rent ran out. I couldn't pay. You could not pay for your rent? Money heart condition. I was born that way. I don't breathe well. There was a time they always said that I'm only 11 months now, but I survived it. 3 days now, ní airport, àfisùn airport, tí mo jẹ́ àti ragabo àwọn ọmọ mi, tí mo kó àwọn aṣọ mi, mo já báàgì mi, mo kó àwọn aṣọ mi ní wọn lórí. Ojú mi ti rí gan-an, ojú mi ti rí nǹkan tí mi ò lè sọ síta. Ojú mi ti rí àwọn nǹkan tí mi ò lè sọ síta. But I've been quiet since 2020. I actually prayed to God sometimes back that Ọlọ́run tó bá pé ò fẹ́ kí n wà láyé mọ́ Olúwa ò dẹ̀ mẹ́mí mi lọ. But kò sí ibi tí máa sùn tí ó sì ibi tí máa gbé mo ti sùn káàkiri. My manager really tried for me. Never seen anybody like that before. He stood by me and they only. This is not a time to judge anybody. This is just a time to help and make sure that she's back on her feet. Ìmọ́lẹ̀ rédíò and TV online delight magazine Yorùbá newspaper. Ìkànnì tó mọ́lẹ̀ kedere bí ojú ọmọ tuntun. Documentary, award making, jingle and music production, digital printing, photo and videos, event planner and master of ceremony, CD and DVD, mass doubling, general contractor. Ilé-iṣẹ́ Ìmọ́lẹ̀ and TV online lẹ́ ó ti rí gbogbo rẹ̀ ṣe nírọ̀wọ́rọ̀ṣẹ́. Ayẹyẹ òkú àgbà, ayẹyẹ ìṣílẹ̀, ìgbéyàwó, ọjọ́ ìbí, ìkọ́mọjáde lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lọ́gbàlọ́gbà. Tẹ́ bá fẹ́ ṣe ayẹyẹ tí gbogbo àgbáyé yóò máa wò ó kedere lórí ìkànnì ayélujára lẹ́ẹ̀kan ṣoṣo bí o kò bá jìnnà ilá kìí kò ẹ kò sí ìkànnì Ìmọ́lẹ̀ rédíò and TV online kí wọ́n fi tiwọn gbé tiyín lárugẹ kò tán síbẹ̀ oníkànnì Ìmọ́lẹ̀ ààyè ti wà fún gbogbo ìránṣẹ́ Ọlọ́run lónírúurú lọ́lọ́kan òjọ̀kan láti wá fún wáàsí tàbí ìwàásù lórí ẹ̀rọ ayélujára lówó tí ògùn pa ààyè wà lórí ìkànnì Ìmọ́lẹ̀ fún gbogbo oníṣẹ̀ṣe láti wá polongo ọdún ìṣẹ̀ǹbáyé lórí ẹ̀rọ ayélujára 08036956116. Ìmọ́lẹ̀ TV Yorùbá lórí Facebook YouTube.